So I don't know say na you Yoruba dey talk I say amonweri agonweri amonwosa adi ologbe. You be mumu. Hey, now go there. You don't bring up for me. Now go there, Allah. Thank God and thank you too. God, I go bless you. You think say they wise? Where I go take a call collect uncle. Agbakuta. Yawa. Eh. That mola. I finish. Someone I destroy my life for this finish. You know what happened? Me I go call you after I talk to this person. Understand? That's call you for celebration. Thank you for the most. God, I go bless you. Yawa. That mola. Mo máa rí táwọn èèyàn wọn kọjá tó bá ti kọjá wọ́n máa kọ bíi pé àwọn fẹ́ lọ kí jímọ̀ mo wá níṣẹ́ ẹ̀lẹ́jú èmi tó ti máa kí jímọ̀ fún mi bí akẹ́kọ̀ọ́ náà lọ bá wọn kí jímọ̀ ń bẹ̀. Jímọ̀. Nàìjíríà ní àdàgbò náà. Exactly. Ibẹ̀ gangan lẹ́ lọ. Everybody dey go for jímọ̀ dey go. Ẹ̀yà kí n tẹ̀lé lọ sọ́dọ̀ jímọ̀. Dúró. Mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yín o. Yẹ̀rí jímọ̀ ẹ̀ bọ́ bẹ́ẹ̀ ti máa rí bẹ́ẹ̀ tí bí mo ṣe máa respect ẹ̀. Àkọ́kọ́ náà, jẹ́jẹ́ ìlú òyìnbó ni jímọ̀ ẹ̀ ti wà ní. Jọjọ́ sọ́kùnrin ni jímọ̀ ẹ̀ àbóbìnrin ni. Torí kí n lè mọ̀ bí a kì í pè ní bọ́ọ̀dà àbí kì í pè mọ́mí àbí kì í pè láǹtì. You be mumu. Oyo Allah. Yorùbá people dey talk, he say ojú àwọlẹ̀ wa fi ń gbóbẹ̀. Sọ́mọ́ nísìn, èmi ni máa ń sọ̀rọ̀ pé mo fẹ́ lọ kí jímọ̀. Ìwọ wá ń bẹ̀rẹ̀ pé ìwọ ọmọ tẹ̀lé mi ọ sọ pé ṣé obìnrin àbí ọkùnrin? Make I tell you something. Jímọ̀ na Friday na jímọ̀. Wey be say everybody go to mosque. Ẹ̀dùn Friday dẹ̀ dárúkọ yẹn, a jẹ́ pé jímọ̀ náà tún máa jẹ́ Friday nìyẹn. Títí jímọ̀ bàbá jẹ́ Friday, a jẹ́ pé dáàdì ẹ̀ gangan ni Sunday. Exactly. Yorùbá lọ sọ pé àìgbọ́fà làwọn òkè ìfá kan kò lè sí ní pọ́dà. Mẹ́ka jẹ́. Ìgbà tó sọ pé fáwa lókè máa ń wà pé ó pé kò òkè gangan ni fáwa ni. Lie, small be lie, no go lie. Make I tell you something. Jima, Friday, na weekend. Where we say Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Somebody say Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. That's Friday. Na Jima. Everybody go mosque. You go pray to Allah. Say Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Somebody say na so. That's it be. No be say go church say Jima na woman be. See, Jima wey be say woman be na person dey born inside the Friday. Na him dey call Jima. Èmi ò bá Jima ẹ máa fún ọ lówó ni àbó máa fún ọ ní rẹ́sì àbó máa fún ọ ní ìkànnì. Èmi ò mọ̀ pé máa lọ́jọ́ sí ni. Yẹ kí sàlàyé fún ẹ. Tó wá jẹ́ pé Jima ẹ máa fún yín lówó ni tó dẹ̀ máa fún yín ní ìkan. Èmi fẹ́ sọ owó náà tó wà lé mi tó ká lèmi fẹ́ lọ fi kí Jima. Yorùbá lẹ sọ pé ọmọ àtọ́ bá ṣiṣẹ́ déédéé ó yẹ kó ní àsìkò ìgbájú èyí tó máa fi jẹ iyán. Wẹ́ẹ́dì gan. Pé kí ni? Akẹ́lẹ́ ọmọ subscribe. Èmi náà mọ̀ sọ pé èlé ọmọ wò ó EbiniDende TV. Yẹ́yẹ́ TV yìí ni ká máa sọ pé EbiniDende TV. Mo bá ti gbogbo àyè táwọn omi àmọ́ bá kọ́ lọ́ máa sọ gbáàpù sórí. EbiniDende pípí wúre. Tata ló ń jọjọ́ ìbìtẹ́bí pariwo wúre jẹ́ kan tí mo bèèrè lọ́wọ́ yín nìyẹn. Ẹ má dá mi lóhùn jàre, èmi ní AbokiAlagoMefa tó bá mú kiri. Wọ́n náà lọ lè fámìlì fún ọjọ́ ìsáni sọ́mọ̀ kẹ́kọ̀ọ́ tó yìí wá tí máa gbọ́ AbokiAlagoMefa bisabisa tọ́ka. Wọ́n sọ pé èlò máa subscribe sórí YouTube channel EbiniDende TV. Ẹ máa wò ẹbí. Ewúrẹ́ wo ẹ̀rọ pàrọ̀ bí kò yé mi ohun tí ó yé mi yẹn láyé mi. Ǹjẹ́ ó possible kí bàbá pọ̀dà kó fọmọ mu? Jẹ́ gbọ́ sójó dèjò jẹ́ǹdẹ́. Ẹ fi sílẹ̀ o jẹ́ǹdẹ́.